ẹnìkan wá ń bẹ tí mo tún máa fún nílé mo kàn fẹ́ kẹ́ ẹ ṣàmọ́ mo kàn fẹ́ kọ́ lọ́yẹ̀ wọn yíyọ ẹkùn tẹ́rì yẹn bíi tójó kọ́. yíyọ ẹkùn tójó kọ́ o ológìnní ń pẹran kìnìún náà ń pẹran àmọ́ ẹran kí lológìnní ló lè pa níwájú kìnìún olóòlàjù apẹran láì nídà. Alhaji Abbas Akande ọmọ rápálá pápátọ̀ síbẹ̀ náà ti fárígá ó ti ń bínú bẹ́ẹ̀ ló ń tu wípé àwọn kan wọ́n ń sọ̀sọ́kúsọ bẹ́ẹ̀ ni wọ́n ń tutùkutù nípa òun ipò òun ò ní nǹkan kan pó ti tán fún òun pátápátá pé ṣùgbọ́n òun máa burst brain everybody tó bá di January òun sílé 5 ọ̀tọ̀ọ̀tọ̀ ni. kàṣà gúdúgúdú kì í ṣẹgbẹ́ bàtà lóòótọ́ kódà kì í ṣẹgbẹ́ ìyáàlú ká tó wá sàn gangan. àgbà òkété ló fi náà gán ṣèyẹ̀wò bàǹbà kìnìún kọjá mo rí nǹkan fìrí o bá a bá rí ni ká sọ pa àárẹ̀ ni. ẹni ńlá náà ló tó ṣe nǹkan ńlá ilé 5 ọ̀tọ̀ọ̀tọ̀ 2 ní Lẹ́kì 3 nílùú Ìbàdàn. mo kí yín káàbọ̀ sórí ìkànnì yìí Gist Entertainment ni wọ́n máa ń pè bí tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ lélẹ́yìí àbí àkọ́kọ́ ìgbà tẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí ẹ̀ ńlẹ́ ń bẹ̀ wọ́n o ẹ káàbọ̀ ṣe dáadáa làbá yín ẹ wá rí i dájú wípé ẹ like ẹ share kẹ́ẹ̀dẹ̀ drop comment tọ̀dọ̀ tiyín náà fún gbogbo ẹ̀yin returning subscribers wa àdúpẹ̀pẹ́ òkun òjòjò oníṣòwò kó má nájà o kókókó lára yín ó máa le lágbára lọ́wọ́ Ọlọ́run pẹ̀lú gbogbo gbàgbós àti wọ̀tọ̀wọ̀tọ̀ tó ń lọ lágboolé fújì nílọ́ọ́lọ́ yìí tẹ́ ẹ bá gbàgbé ẹ rí i dájú wípé látìgbà tí King Dr. Saheed Òṣùpá ọba orin tó ti dárúkọ àwọn kan wípé àwọn eléyìí àwọn ni ànábì lágboolé fújì àwọn tí wọ́n ń tẹ̀lé wọn àwọn ni sàábé àbí ọmọlẹ́yìn Jésù lágboolé fújì látìgbà náà ni wọ̀tọ̀wọ̀tọ̀ àti gbàgbós ló ti ń ṣẹlẹ̀ láàrin àwọn onífújì ilẹ̀ wa. Yorùbá bọ̀ wọ́n ní ojú ọ̀run tẹ̀yẹ fò láì fapá kanra wọn o Yorùbá kan náà ló ní àìlèjà níta bàbá mi ò dé àyín. ọ̀rọ̀ tí aṣíwájú Àkàndé Abbas Obesere ọmọ rápálá pápátọ̀ síbẹ̀ tó sọ dorin tó kọ́ lórin nínú fídíò tẹ́ ń wò lọ́wọ́lọ́wọ́ yìí ńlá wọn gbọ́ yìí sọ yìí ṣọbọlé yọké èké àdúgbò àríjẹ́ńbẹ màdàrú ni wọ́n ti ń gbé káàkiri wípé ọ̀rọ̀ tí aṣíwájú sọ yìí wọ́n ní K1 the ultimate ló tún ń bá wí ẹgbọ́ ṣé bẹ́ẹ̀ ni ṣé tá a bá tiẹ̀ ń jà ṣe bíi tìkakú. wọ́n ní tá a bá gbàgbé ọ̀rọ̀ àná àìrẹ́ nìkan àìbáṣeré wọ́n ní nítorí àwọn ìwà kan àtàwọn ìwà kan tí K1 the ultimate tó ti wù sí Abbas Akande láti àìdí ìforógbómu gàrí tipẹ́tipẹ́ wọ́n ní àwọn ìwà yìí kò tán nínú aṣíwájú Akande Abbas ọmọ rápálá pápátọ̀ síbẹ̀ o nítorí pé kò gbàgbé ìyan ogún ọdún a máa jóni lọ́wọ́ fẹlifẹli ni wọ́n ní àwọn ìwà náà ni Abbas Akande ló fi ń hùwà nígbà tí ọwọ́ rẹ̀ ti wá tèkú dà báyìí ṣé bẹ́ẹ̀ ni ṣé bẹ́ẹ̀ kọ́ èmi ò mọ̀ o àmọ́ ẹ máa rántí wípé àgbà tó bá jàjẹ́ ẹ̀wẹ̀yìn arúgbá ìdílé dandan ni. wọ̀tọ̀wọ̀tọ̀ tóun ti gbàgbós lágboolé fújì máa ń tẹ̀síwájú gan-an ta ni ó wá bá wa bomi paná tẹ̀ tí wọ́n dá ságboolé fújì báyìí. ẹ wo gbogbo ẹ̀yin olólùfẹ́ mi lórí ìkànnì yìí tẹ́ ẹ bá ń darapọ̀ mọ́ mi fún ìgbà àkọ́kọ́ ẹ máa bá mi click lórí subscribe button kẹ́ ẹ like kẹ́ ẹ share kẹ́ ẹ dẹ̀ rí dájú pé ẹ̀yin náà drop comment ẹ drop opinion tí sábẹ́ comment section fídíò yìí. ẹnu onípọ̀hún náà láti gbọ́ pọ̀hún ẹ gbọ́ látẹnu aṣíwájú Akande Abbas ọmọ rápálá pápátọ̀ síbẹ̀ lẹ́nu rẹ̀ ẹgbọ́n tó wí tí wọ́n ń dojú ẹ̀ báyìí ta ló bẹ́sẹ̀ ní báyìí. ànílẹ̀ 5 ni mo máa ṣí ó láàpapọ̀ máa fi ya 2 ní Lẹ́kì 3 ní Ìbàdàn. àwọn elégbé lẹ́yìn mi àwọn náà wọ́n àgbàlẹ̀ lọ lọ́jọ́ ọjọ́ yẹn ẹnìkan wá ń bẹ tí mo tún máa fún nílé mo kàn fẹ́ kẹ́ ẹ ṣàmọ́ mo kàn fẹ́ kọ́ lọ́yẹ̀ wọn yíyọ ẹkùn tẹ́rì yẹn bíi tójó kọ́ àwọn kan náà ń tutù kùtù pẹ̀mí Àkàndé adé mi wọ́n ní mi ò lówó mọ́ ìní kẹ̀kẹ́ wọ́n ní ìní kẹ̀kẹ́ kò sí ohun tí wọ́n ò sọ tán bí kì í bá ṣe bẹ́ẹ̀ mi ò ní láti ẹ̀ pariwo.
2025 Abbas Akande tí mo fẹ́ ṣọjọ́ bí mi. Mo sọ pé ilé márùn ni mo fẹ́ ṣí lápapọ̀ máfíà. Àní ilé márùn ni mo máa ṣí ó lápapọ̀ máfíà. Méjì ní Lẹ́kì, mẹ́ta ní Ìbàdàn. Àwọn elégbé lẹ́yìn mi, àwọn náà wọ́n àgbàlẹ̀ lọ. Lọ́jọ́ ọjọ́ yẹn ẹnìkan wá ń bẹ tí mo tún máa fún nílé. Mo kàn fẹ́ kẹ́ ẹ ṣàmọ́, mo kàn fẹ́ kọ́ lọ́yẹ̀ wọn. Yíyọ ẹkùn tẹ́rì yẹn bíi tójó kọ́, àwọn kan náà ń tutù kùtù. Pẹ̀mí Àkàndé adé mi, wọ́n ní mi ò lówó mọ́ ìní kẹ̀kẹ́. Wọ́n ní ìní kẹ̀kẹ́, kò sí ohun tí wọ́n ò sọ tán. Bí kì í bá ṣe bẹ́ẹ̀, mi ò ní láti ẹ̀ pariwo. In 2025 Abbas Akande tí mo fẹ́ ṣọjọ́ bí mi. Mo sọ pé ilé márùn ni mo fẹ́ ṣí lápapọ̀ máfíà. Àní ilé márùn ni mo máa ṣí ó lápapọ̀ máfíà. Méjì ní Lẹ́kì, mẹ́ta ní Ìbàdàn. Àwọn elégbé lẹ́yìn mi, àwọn náà wọ́n àgbàlẹ̀ lọ. Lọ́jọ́ ọjọ́ yẹn ẹnìkan wá ń bẹ tí mo tún máa fún nílé. Mo kàn fẹ́ kẹ́ ẹ ṣàmọ́, mo kàn fẹ́ kọ́ lọ́yẹ̀ wọn. Yíyọ ẹkùn tẹ́rì yẹn bíi tójó kọ́, àwọn kan náà ń tutù kùtù. Pẹ̀mí Àkàndé adé mi. ó dá ó yá ẹ má gbàgbé láti subscribe sórí channel yìí, kẹ́ like, kẹ́ drop comment, kẹ́ dẹ̀ share kó lọ fàáfàá dáadáa. Ẹ ṣé o bẹ́ẹ̀ ti wà pẹ̀lú wa. Kò sí ohun tí wọ́n ò sọ tán. Bí kì í bá ṣe bẹ́ẹ̀, mi ò ní láti ẹ̀ pariwo.